Welcome to Lekun Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, welcome to our YouTube channel. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé a máa ń fún yín ní update nípa nǹkan tó bá ń ṣẹlẹ̀ throughout the world. Update eléyìí tí a tún mú wá fún yín, update nípa awuyewuye tó ń lọ ní ìlú Ogbomosho, òun ni a mú wá fún yín. But a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, gbogbo ẹ̀ ó ti jẹ, ó ti lọ, kò sí wàhálà mọ́. Ọba kábíyèsí Gandhi, ọba Sàn of Ogbomosho, wọ́n ti pe àwọn youths, wọ́n ti bá wọn sọ̀rọ̀ wípé kò sí ìjà mọ́, wípé ayọ̀ àti àlàáfíà ni àti ìrẹ́pọ̀ ni àwọn fi fẹ́ máa tò ìlú, pé kò dẹ̀ sí ààyè fún àwọn tí wọ́n ń da omi àti àlàáfíà ìlú Ogbomosho rú nípa pé bóyá ẹ̀sìn mùsùlùmí àti ẹ̀sìn kìrìsìtẹ́nì àti ẹ̀sìn àbáláyé pé ọ̀kan náà ni gbogbo wọn, and then pé kí wọ́n sowọ́pọ̀, kí wọ́n fún àwọn ní support láti mójútó ìdàgbàsókè ìlú Ogbomosho. So gbogbo àwọn nǹkan tí wọ́n discuss nínú fídíò yìí lélẹ̀, because kábíyèsí Ogbomosho pé àwọn youth, wọ́n pè wọ́n rọ̀ wọ́n, wọ́n bá wọn sọ̀rọ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́. So gbogbo àwọn àlàyé ọ̀rọ̀ tí wọ́n bá wọn sọ náà nípa ètò ààbò, nípa ètò kí àwọn tí wọ́n wà ní òkèèrè, tí wọ́n wà ní oríṣiríṣi ìlú tó ń jẹ́ Ogbomosho, tí wọ́n jẹ́ ọmọ Ogbomosho, wípé kí wọ́n máa wá sí ilé. So gbogbo ẹ̀ náà ni wọ́n sọ, ni wọ́n discuss nínú fídíò yìí. Ẹ rí bí wọ́n ṣe fún ọba wọn, bí àwọn youth wọ́n ṣe fún ọba wọn ní àpọ́nlé tó tọ́ àti àpọ́nlé tó yẹ. So ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ channel, ẹ bá wa subscribe, ẹ wo fídíò yìí láti ṣe bẹ̀rẹ̀. Ẹ ṣeun púpọ̀. Kábíyèsí wọ́n fẹ́ bá wa sọ̀rọ̀, ká má bàa gbà àkókò wọn. Àwa tá a bá lè jókòó, ẹ jẹ́ ká jókòó. But ohun tó ṣe pàtàkì ó ní pírójẹ́tì Ogbomosho Credu Festival. Ìtọ́ máa jẹ́ ipò àti ipa tí ẹnìkọ̀ọ̀kan wá máa kó nínú rẹ̀. Ẹ jẹ́ ká jókòó, ẹ ṣe púpọ̀, ẹ jẹ́ ká jókòó. Let's be seated. Ẹ jẹ́ ká jókòó. Ẹ̀yin tí ẹ ṣe kábíyèsí o. Ẹ káàsán. Ẹ káàsán. Ẹ̀yin tẹ́ wà níbẹ̀ ẹ ṣe ń gbọ́ mi. Ẹ jókòó ṣé ní fàdà fún mi. Ẹni tí ò bá ṣàgbà fún jẹ́ kí àwọn tó wà lẹ́yìn tí wọ́n jókòó. Ẹ̀jẹ̀ ẹ̀yin tẹ̀ bá ráyè jókòó ara jáde sí báyìí. Ẹ̀yin tẹ̀ bá ráyè jókòó ẹ jáde sẹ́gbẹ̀ẹ́ báyìí. Ẹ jọ ẹ ká complete. Àwọn ọ̀dọ́ náà rò pé wọ́n máa wá o. Àwọn ọ̀dọ́ náà rò pé wọ́n máa wá. Oríṣiríṣi ni a gbọ́ nítorí àwọn ilé tí ìdílé àwọn kan fi wá. Wọ́n ní ọgbọ́n pé fẹ́ ṣe competition lónìí. Nígbà owó kan wà tí wọ́n fẹ́, kò sí owó kankan, kò sí owó kankan. Àwọn tó yẹ pé torí owó ni wọ́n ṣe wá, wọ́n lè máa lọ ní ìsìn torí àpín owó kankan. Ẹ jẹ́ sọ fún yín, ẹ jẹ́ sọ fún yín pé sọ fún yín, ẹ̀yin sísọ yẹ pé gbogbo yín sọ pé ọ̀dọ́ ni ẹ̀yin ní future ìlú wa. Ẹ agree pẹ̀lú mi. You are the
future of Ogbomosho. Ní ìlú wa bá ṣe rí lẹ́yìn ọ̀la ọwọ́ wa ló wà. Ibi ayọ̀ ọ̀dà. Ní ìlú wa bá ṣe rí ó wà lọ́wọ́ yín. Ìdàgbàsókè ìlú yìí ọwọ́ yín náà ló wà. Tọ́ba ní a fẹ́ ṣe ìdàgbàsókè tẹ́ bá sọ pé ó tì kí la fẹ́ ṣe. You understand? So ìdàgbàsókè ìlú wa ọwọ́ yín ló wà. Nǹkan tá a jẹ fẹ́ ṣe tẹ́bi fẹ́ ṣe àṣọwọ́n Ògbómọ̀ṣọ́. It is I want development in Ogbomosho. Nǹkan tó jẹ́ ìdílógún nìyẹn o. Gbogbo ariwo tí à ń gbọ́ kò sí nǹkan tó kàn mí pẹ̀lú ariwo. Ariwo ẹja ni kò sí nǹkan tó kàn mí pẹ̀lú ẹ̀. Ẹjẹ́ ń sọ fún yín, ibi tẹ́mi ń lọ, ibẹ̀ ni mo kọjú sí. Èmi ò kọ̀yìn sí ibi tí mo lọ, ibi tí mo lọ, òun ni mo kọjú sí. Ẹnìkan tí mo fẹ́ kí àwọn ọ̀dọ́ ìlú náà ṣe ni pé ibi tí mo ń mú yín lọ ibi tó dáa ni. Mi ò ní sí yín ní ọ̀nà. Mo dẹ̀ ti sọ fún yín pé èmi ò ń ṣe politician. You understand? Èmi ò ń ṣe politician. Nǹkan tí n bá sọ òun ni mo máa ṣe. Nǹkan tí n bá ní ṣe mi ò ní sọ. Nítorí èmi ò wá ìbò again. Wọ́n ti dìbò fún mi ẹ̀ẹ̀kan yẹn náà ni. Padà wá fún gbòmọ̀. Bẹ́ẹ̀ kan tí mo sọ yé ni. Ìdí tàbí fẹ́ bá yín sọ̀rọ̀. Òun ni wípé a fẹ́ ṣe carnival ní December. Òun la ti fẹ́ bá àwọn ọ̀dọ́ sọ̀rọ̀. Nítorí carnival tá a fẹ́ ṣe yìí, ó máa kó gbogbo the local government márààrún, ó máa kó wa pọ̀. Ìdí tàjẹ́ fífẹ́ ṣe òun ni pé ìgbà tí mo fẹ́ jọba Ọlọ́run sọ fún mi wípé a láti máa ṣe program tó máa kó àwọn ọmọ ìlú tí wọ́n wà nílùú wa àtàwọn tó wà lẹ́yìn odi. Nǹkan kan tá láti máa ṣe ni wípé a láti máa kó wa pọ̀. Tá a bá ń kó wa pọ̀, òun ni a máa fi ní ìdàgbàsókè tí à ń wá. Nítorí àwọn tá a wà nílùú yìí already, a ti wà nílùú yìí, owó tó wà lọ́wọ́ wa ó ti wà. Bọ̀ ní owó ṣì máa pọ̀ sí lọ́wọ́ wa, òun ni wípé Ọlọ́run ọba ó ti bùkún àwọn ọmọ Ògbómọ̀ṣọ́. Èmi dẹ̀ máa ń sọ wípé nǹkan kan ló affect wa l'Ógbómọ̀ṣọ́. Orúkọ ọba wa òun ló affect wa. Ẹni kí lórúkọ ọba wa? Ṣọ̀ún. So a rí pé ọ̀pọ̀lọpọ̀ wọ́n ń ṣọ̀ún ni wọ́n ò ṣe lé. Wọ́n ń ṣọ̀ún wọ́n ò ṣe lé. Nítorí kò síbi tó máa dé ní gbogbo àgbáyé yìí tí ẹ lè rí ọmọ Ògbómọ̀ṣọ́. Tẹ́ bá rí ní òkè ọya ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ògbómọ̀ṣọ́ jẹ́ pé wọ́n ń ṣe dáadáa, wọ́n pọ̀ ńbẹ̀. Tó yẹ pé tẹ́ bá rí nǹkan tí Ọlọ́run ti bùkún wọn tí wọ́n jẹ́ wálé. Tó yẹ pé ìlú onílùú òun ni wọ́n ń ṣe. So ẹ̀kọ́ tá à ń sọ ní ìsìn ni pé ẹ ti ṣọ̀hún tó ẹ wá ṣe lé. Ṣé ẹ̀kọ́ tí mo sọ yẹ yín? Nígbà mo mọ̀ pé orúkọ ló ń rò wọ́n. Àkàn lè change orúkọ wa ṣọ̀hún ni nítorí ó dà pé yẹn ló affect wọn. Wọ́n ń ṣọ̀hún wọn ò wá ṣe lé. So reason tá a fẹ́ ṣe carnival yìí òun ni pé kí àwọn tí wọ́n wà tí wọ́n sí l'Ógbómọ̀ṣọ́ kí wọ́n kó owó iṣẹ́ ọrọ̀ ajé gbogbo nǹkan tó ti ṣe kí wọ́n máa kó wá at least once a year. So tá a bá bẹ̀rẹ̀ ní December yìí a fẹ́ kí wọ́n mọ̀ pé ìlú wa ti yàtọ̀. Mo pàdé èèyàn kan very top military man ó ní owó ìtì wálé for a long time ó ní kí ló dé ó ní last time tóun wálé experience tóun ní is a bad experience ó ní so òun tẹ̀ wá s'Ógbómọ̀ṣọ́ mọ́ lọ́sí pọ̀ káàkiri nìyẹn. Nǹkan tá a fẹ́ òun ni wípé kí wọ́n máa wá sílé
nítorí mo máa ń sọ fáwọn èèyàn pé Ọlọ́run ṣe pàṣẹ fún àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ nítorí nǹkan méjì wà pẹ̀lú wa. Number one, we are warriors. That's the thing. Ṣẹ̀rí warriorship yẹn tí à ń ṣe òun ló ń gbé wa káàkiri gbogbo àgbáyé tá a fi ń jókòó nítorí warrior kì í jókòó bí kan ó máa wọ́ káàkiri náà ni àdúgbò ọ̀rọ̀ mi ò yé yín òun ló jẹ́ kí àwọn èèyàn wa nítorí ṣẹ̀rí warrior máa fẹ́ conquer ó máa fẹ́ borí ṣé ìgbà tí mo sọ yẹn ṣé òun á jáde láti lọ borí àwọn sọ fún wọn sì pé ẹ ti borí tó ẹ máa bọ̀ lé nǹkan bí ìfẹ́ tẹ́tí lọ jà fún ẹgbẹ́ ẹran tẹpa ní ẹgbẹ́ wálé ṣé ìgbà tí mo sọ yẹn yín ìkejì tí Ọlọ́run dẹ̀ fún wa òun ni pé oníṣòwò ni wá we are what you call entrepreneurs so entrepreneurship yẹn náà tún gbé wa jáde so wọ́n lọ ń ṣòwò káàkiri Ọlọ́run dẹ̀ bùkún gbogbo wọn níbi tó ti ń ṣòwò so nǹkan tá à ń sọ ní ìsìn ni pé a fẹ́ kí àwọn warriors tí wọ́n ti lọ káàkiri kí wọ́n máa wálé àwọn tí wọ́n ti tó jẹ́ oníṣòwò tó yẹ pé òwò tí wọ́n ń ṣe òun ló gbé wọn káàkiri gbogbo àgbáyé a fẹ́ kí wọ́n máa wálé but nǹkan kan wà tí wọ́n bá wálé àwa tá wà nílé a láti jẹ̀gbádùn iṣẹ́ tí wọ́n ti lọ ṣe nítorí ilé òun làbọ̀ sí oko tí wọ́n bá wá sí ilé a fẹ́ kí experience tí wọ́n ní a fẹ́ kó máa jẹ́ good experience nǹkan tá a fẹ́ nìyẹn àwọn tó máa ń ka social media àwọn èèyàn fẹ́ pa mí lórí social media mo sọ fún wọn pé kò sógun l'Ógbómọ̀ṣọ́ ilé ìtẹ́ ń kà lórí social media yẹn ẹ̀kọ́ ń kà ní kò sí wàhálà nítorí ẹ̀mẹ́wàá ni fámìlì mi ẹ̀rù máa ń bà wọ́n nítorí àwọn fámìlì mi ṣì wà lókè òkun wípé mo ní kò sógun ní Ògbómọ̀ṣọ́ kò sí já ogun ò jẹ́ gbọ́dọ̀ já Ògbómọ̀ṣọ́ ogun ò ní jà wá ṣé nǹkan tí mo sọ yé yín so gbogbo nǹkan tó ń gbọ́ lórí social media mo ní social media nìyẹn àwa ń ṣiṣẹ́ lọ à ń ṣe nǹkan tá à ń ṣe lọ l'Ógbómọ̀ṣọ́ àbí mo parọ́ àwọn tí wọ́n ń wá tó máa wá ní December a fẹ́ kí wọ́n ní what you call good experience a fẹ́ kí wàhálà wà fún wọn rárá a fẹ́ kí wàhálà wà fún wọn nítorí tí wọ́n bá wálé tí inú wọn bá dùn wọ́n máa wálé wọ́n tẹ̀ ní jẹ́ kó di December ọ̀pọ̀lọpọ̀ wọn wá wá sílé ṣé ní taba rin Ògbómọ̀ṣọ́ ẹsẹ̀ láti taba lọ towards south ta lọ towards àwọn area kan ṣé ẹ mọ̀ yìí pé àwọn tí wọ́n ti wà lókè òkun tí wọ́n ti wà lókè ọya tí wọ́n ti wà ní along West Africa tí gbogbo wọn bá wá sílé ilé wọn á tún ṣe gbogbo ilé àlàpà tó ti wó wọn á sọ di ilé oní kọnkéré ilé oní block tọ́ba dẹ̀ sọ di ilé oní block ṣe bá wà ní a máa jàǹfààní ẹ̀ bọ́ tá a bá ń ṣe nǹkan tí wọ́n fi ní wálé kò dáa àwa là ń jìyẹ ẹ wo iye owó jẹ́rí èèyàn kan ọ̀rẹ́ mi ni ó jẹ́ gọ́vnà Gombe mo pàdé ẹ̀ lé ànọ́dá ọ̀rẹ́ mi ó wá sọ fún yín pé ẹni tó máa jẹ Ṣọ̀ún lélẹ́yìí o ó wá sọ yín pé pé tí máa jẹ Ṣọ̀ún mo láti wá sí Gombe mo ní kí ló dé ó ní because ní Gombe àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ wọn pọ̀ tó jẹ́ pé ní Gombe ó ní nǹkan tó ń yà wọ́n lẹ́nu wípé wọ́n tún jẹ́ orúkọ ilé wọn ní Gombe èmi wá sọ wípé èmi ò mọ̀ pé Ògbómọ̀ṣọ́ wà ní Gombe mo ní Kaduna Jos nǹkan Zaria la gbọ́ pé wọ́n wà ó ní wọ́n pọ̀ ní Gombe tó jẹ́ pé ìgbà tó òun jẹ gọ́vnà ọmọ Ògbómọ̀ṣọ́ pẹ̀lú orúkọ Yorùbá ó jẹ kọmíṣánná mo ní kí ló dé ó ní support sí àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ fún òun owó tí wọ́n contribute sí campaign òun owó ò ní choice ìgbà yẹn mi ò ẹ̀kọ̀ọ̀kan mo ní máa ń wá sí Ògbómọ̀ṣọ́ ìgbà tí mo gbọ́ yẹn mo ní owó tí wọ́n fi gbé gọ́vnà wọlé ní ibẹ̀ yẹn táwọn ọmọ Ògbómọ̀ṣọ́ tó bá lọ sí ìlú yìí ìlú yàrá máa ní á yàtọ̀ sí wa. nǹkan tí a fẹ́ òun ni pé à ń lọ káàkiri ní ìsìn nítorí a fẹ́ kí àwọn èèyàn yẹn kí wọ́n máa wá sílé. ṣé àmọ̀ pé tó bá wá sílé àwa tá à ń ta rẹ̀ sí wọ́n á ra rẹ̀ sí àwa tá à ń tata wọ́n á ra ta àwa tá à ń tẹran wọ́n á ra ẹran
bí owó ṣe ń wọ ìlú nìyẹn nítorí owó tó wà nílùú yìí sí akọ̀ ń yí mọ́ra wa lọ́wọ́ náà ni bí owó ṣe máa pọ̀ sí ní tí ẹlòmíì tó wá láti ìta tó kó owó wá ní owó ṣe máa increase nìyẹn eléyìí takọ̀ gbogbo owó tá a ní eléyìí ànáfẹ́lẹ̀ akọ̀ owó kan náà là ń yí káàkiri so tí owó bá máa pọ̀ sí mọ́nì owó láti wá láti ta láti wá kún ilé tó wà lọ́wọ́ wa so ẹ má jẹ́ ká ṣera wa ẹ jẹ́ kí tí àwọn èèyàn bá wá ṣe ní àwọn jàǹdùkú máa ń wà ní everywhere o bíbélì sọ fún ẹ pé tí ìgbà tí àwọn ọmọ ọlọ́run tí wọ́n péjọ ọmọ èṣù náà owó wà bẹ́ẹ̀ so mo mọ̀ pé kò sí àwọn kan ẹ̀mí èṣù àṣì máa lò wọ́n but tí a bá make up mind wa ta pinnu wípé ní December gbogbo àwọn tí wọ́n wá a fẹ́ kí wọ́n máa padà wá a fẹ́ kí inú wọn kó dùn but tí a mọ̀ pé tí olè bá bẹ̀rẹ̀ sí àtàkì wọn tí adákẹ́ta jẹ́ pé olè àtàkì wọn ìgbà tí mo jẹ́ ọmọ kíkí tó jọba wọ́n pa owó labí kan owó labí yẹn eré àbí tí mò ń gbé ní òkè òkun eré abẹ ló ń gbé gbogbo àwọn tí wọ́n gbọ́ wípé mo fẹ́ jẹ Ṣọ̀ún wọ́n ń ṣàánú mi ni wípé ibi tó ti pààyàn ni wọ́n ti fẹ́ lọ jọba ẹ má jẹ́ kí a máa gbọ́ nǹkan bẹ́ẹ̀ yẹn mọ́ ṣé ẹni tá a bá rí ẹni tó jẹ́ olè ẹ jẹ́ ká fà àwọn ọlọ́pàá wà ní ẹ jẹ́ ká sọ fáwọn ọlọ́pàá ẹ jẹ́ ká sọ fún wọn tẹ bá rí ẹni tó yẹ pé ẹni tó ò ṣàgbàfọ̀ tó ń káṣọ wálé ẹ yóò mọ̀ pé olè ló jà ní you understand ẹ rí ojú olè ẹ mú ẹ sọ fáwọn ọlọ́pàá ẹni tí ẹ bá ṣúọ̀ ló ní ìwà ẹ tí ẹ ṣúọ̀ wípé kí ni ó ń ṣe ẹ jẹ́ ká sọ fáwọn ọlọ́pàá so ẹ má jẹ́ kí àwọn olè kí wọ́n bà ìlọsíwájú Ògbómọ̀ṣọ́ ẹ má jẹ́ kí wọ́n bàjẹ́ ẹ má jẹ́ kí wọ́n bàjẹ́ àwọn tí ẹni àwọn mò ń sọ fún wọn oníjẹ wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ jẹ́ pé ojoojúmọ́ ni wọ́n ń pa owó labí ó dé ìkọ̀ọ̀kan ní orú yẹn ṣẹlẹ̀ kò dẹ̀ síbi tí wọ́n ti kájí ìyálẹ̀ kò síbi tí wọ́n ti ń pààyàn nílò ìbò kíkà wà Washington ni mo wà every day wọ́n láti pa at least 5 people will die ó tán ni mo sọ ní Chicago at least márùn láti kú tàbá wo tẹlifíṣàn lálẹ́ báyìí wọ́n ti máa sọ pé èèyàn báyìí ti kú èèyàn báyìí ọmọ fún wọn ti pa báyìí bọ̀ nítorí ó jẹ́ ìlú ìbò wọ́n ń pààyàn mo ní ẹ̀kọ́ ni a gbọ́ pé wọ́n pààyàn níbí ẹ̀dẹ̀wò gbogbo ariwo yẹn dẹ̀ pọ̀ but àti ẹ̀fẹ̀ kí wọ́n pa ẹnikẹ́ni ó dẹ̀ wà ní ọwọ́ wa kí a make up mind wa yìí pé tí àwọn èèyàn bá wá ní December wọ́n á sọ pé àmọ́ Ògbómọ̀ṣọ́ ti change a fẹ́ kí wọ́n máa wá sílé nítorí tó bá ń wá sílé àwa la máa benefit from it àwa la máa benefit from it nítorí ẹni tó bá wá fún Christmas á kó wá ní a sọ pé kẹ́ lọ jà lólè o nítorí tó bá ti bọ́ kó wá láti ìlà ìgbà tá a sọ kọ́ nìyẹn á náwó owó tó bá ná nílùú á dọ́jọ́ wa náà ṣé nǹkan tí mo sọ yé wa so nǹkan tá a fẹ́ nìyẹn so kírẹ́dù tá a fẹ́ ṣe yìí it is to bring gbogbo wa together as nǹkan tá a fi pè ní carnival ni àsìkò ìdùnnú ni and nǹkan tá a fi sí around that time òun náà ni wípé tá a fi sí àsìkò yẹn òun ni wípé àsìkò ọdún ni mùsùlùmí kìrìsìtẹ́nì oníṣẹ̀ṣe everybody lọ́nà ṣiṣẹ́ nìyẹn around Christmas inú everybody ló dùn ní nítorí ó tún jẹ́ ìparí ọdún inú àwọn tí wọ́n ṣe Christian ní wọ́n máa dùn pé àwọn tẹ̀ rí ọdún lọ sópin inú wọn á dùn oníṣẹ̀ṣe inú á dùn àwọn Kristẹni wọn á ní Christmas lọ́jọ́ bíi Jésù so ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí a jẹ́ kí December yìí ó yàtọ̀ kó jẹ́ pé àwọn èèyàn nítorí à ń lọ káàkiri sí à ń sọ fáwọn èèyàn pé kọ́ wálé ìmọ́lẹ̀ ti dé ní òkùnkùn láti paradà. ẹ sọ fún wọn pé kò sí wàhálà l'Ógbómọ̀ṣọ́ gbogbo ilé tó ń kà ní social media irọ́ ni you understand òfò ní ayé àgbà òfò ní àwọn ọjà ní kò sí wàhálà l'Ógbómọ̀ṣọ́ wọ́n ní oníṣẹ́ ẹ̀dí gbọ́ nǹkan tí mo sọ rí lórí social media èèyàn kò ń bá rẹ̀ já ìyọ̀nà sẹ́yìn mo ní ẹ̀ṣẹ́ àgbọ̀n pé mo sọ nǹkan kan
so kò sí jà nìyẹn ká ní ìjà wà ẹ máa gbọ́ ilé àsọtì ní àsọtì ilé àsọtì mo ní kò sí yẹn. àgbà tó lómi inú ẹ pariwo ẹjẹ sọ kọkọ fún mi o ẹjẹ sọ kọkọ fún wa o ṣé ẹni láti wà ń bì kìrìsìtẹ́nì lèmi mùsùlùmí nìwọ kò sí jà o màmá tó bí bàbá mi ló jẹ́ kí n joyè òun ni prince ọmọọba òun ló jẹ́ kí n joyè màmá tó bí ilé kápẹ́ ní màsífà ibẹ̀ ló kú sí mùsùlùmí ni ọdún márùn-ún lẹ́yìn tí grandmother mi kú màmá bàbá mi kú bàbá mi sì máa ń kẹran bàbá mi kìrìsìtẹ́nì ni bàbá mi sì máa ń kẹran. ìkan náà jọ ni wá. lẹ́yìn ọdún márùn-ún so gbogbo wípé kìrìsìtẹ́nì ó fẹ́ ṣe kínní ìdajì ilé ilá oyè tó bá mú èèyàn mẹ́wàá mẹ́sàn-án ni wọn mùsùlùmí ni wọn ṣé mo máa bá lè mú ìgbà wọn. ṣé nǹkan tí mo sọ yẹ yín mo ní ọgbọ́n mo dẹ̀ ní òye láti mọ̀ pé mi ò lè máa bá àwọn fámìlì mi jà nígbà tó yẹ pé gbogbo wọn mùsùlùmí ni wọn. ṣé nǹkan tí mo sọ yẹ yín ẹ jẹ́ kí a wà pọ̀ ká wà ní ìṣọ̀kan ẹ jẹ́ ká rí ara wa bí ọmọ Ògbómọ̀ṣọ́ ni o ṣé nǹkan tí mo sọ yẹ yín ẹ má jẹ́ ká ríra wa oníṣẹ̀ṣe lélẹ̀ mùsùlùmí lélẹ̀ kìrìsìtẹ́nì lélẹ̀ ṣe nígbà táwa dàgbà nílùú yìí o àwọn àmọ́ yẹn o tẹ́mi bá wálé fún ọdún fún ìgbà màmá bàbá mi inú wa máa ń dùn ní wọ́n ń pẹran fún ọdún kí ló kàn mí pé mùsùlùmí ni inú mi tẹ̀ máa ń dùn pé mùsùlùmí ni nítorí àwọn ọmọ máa jẹran ọdún. iṣẹ́ ìkọ́ tí mo sọ yẹ yìí kò tẹ̀ sí nǹkan tó kàn mí nígbà kìrìsìtẹ́nì ni mí mi ò lè jẹran mùsùlùmí kí ló kàn mí pẹ̀lú yẹn alápàtà tó ń pẹran tá a rà ní. kí ló kàn wá ẹni tó wà pẹran lẹ́nu kó tó pẹran ó ṣe ìlérí ẹ̀ ṣé ìyẹn rẹ̀ ṣe pé torí mo jẹ́ àlùfáà tẹ́lẹ̀ ẹran yẹn ò ní dùn. ẹ jẹ́ ká ríra wa ẹ jẹ́ ká ríra wa bí ọmọ Ògbómọ̀ṣọ́ ibẹ Ògbómọ̀ṣọ́ ni mo ti wá o ṣé ẹ rò pé gbogbo ìgbà tá a lọ tí mo lọ sínú ìbò tá a lọ káàkiri kò sẹ́ni tó sọ fún mi kábíyèsí I'm a Muslim Ògbómọ̀ṣọ́ I'm a Christian gbogbo ẹ̀ sọ pé I'm from Ògbómọ̀ṣọ́ nítorí bẹ́ẹ̀ sọ nìyẹn kò sẹ́ni tó sọ pé I'm a Christian Ògbómọ̀ṣọ́ ìfúnjà wọn introduce ara mi sí nítorí mo gbọ́ pé pastor ní I'm a Christian Ògbómọ̀ṣọ́ báwo bí kí n lè sọ kò ní ìtumọ̀ ṣé ẹ̀kọ́ tí mo sọ yìí ìtumọ̀ náà ni gbogbo wa ṣé ẹ̀kọ́ tí mo sọ yìí ẹ jẹ́ ká wà bí nǹkan náà bẹ́ẹ̀ ni mo ti fẹ́ ká wà o èmi ò wá jọba kìrìsìtẹ́nì mi ò wá jọba mùsùlùmí bẹ́ẹ̀ ni ẹjọ́ máa ṣe ń lọ ní dísẹ́mbà yìí mo bẹ̀ yìí nítorí Ọlọ́run ẹ jẹ́ kí àwọn èèyàn tí wọ́n máa wá ẹ jẹ́ kí inú wọn dùn pé àwọn wá sí ìlú wọn. ṣé ìjọ tí mo sọ yẹ yìí ayé àdàkọ́ bá kábàámọ̀ ẹ má jẹ́ kí àwọn èèyàn wa kí wọ́n kábàámọ̀ wípé kí n kọ́ fẹ́ tún níbi l'Ógbómọ̀ṣọ́ but a fẹ́ kí wọ́n sọ wípé lọ́dọọdún mama wá lóṣooṣù mama wá regularly bẹ́ẹ̀ la fẹ́ o ṣé ọ̀rọ̀ mi yé yín ẹ̀yin ni future ìlú yìí o ẹ má jẹ́ ká lé àwọn èèyàn wa ẹ má jẹ́ ká lé wọn padà ẹ jẹ́ ìtura sọ eléyìí tó tún important nǹkan kan tí mo fẹ́ tó dá mi lójú tó mo ṣe mo gbogbo yìí òun ni pé ìlú yìí ilé iṣẹ́ máa pọ̀ tó máa wà. ẹ jọ mi ò sọ láti dánú yín dùn mò ń sọ òdodo fún yín ni o pé pé mo fẹ́ kí inú yín dùn mò ń sọ ọ̀kan tó máa ṣẹlẹ̀ fún yín ni.
ó wà lọ́wọ́ yìí o ṣé kò tí lè wà lọ́wọ́. kò ṣe pé mò ń dánu yìí dùn mo sọ fún pé mi ò ṣolóṣèlú òṣèlú ló lè sọ fún yín pé báyìí báyìí kó fún yín reason ọdún mẹ́rin ló máa fi wà bẹ́ẹ̀ àbọ̀dún mẹ́jọ èmi wà ní títí. èmi ò ní parọ́ fún yín nítorí tí má parọ́ fún yín tó bá yá ẹ̀ sọ nítorí mi ò kúrò bẹ̀ ẹ̀ sọ pé ṣèbí nǹkan tó sọ fún wa ní ọdún mẹ́jọ ìgbò years ago nìyẹn 8 years ago ó ṣe èmi sọ fún yín wípé nǹkan tí a fẹ́ ṣe fún ìdàgbàsókè number 1 is to get companies to come. Kí àníṣe lọ́wọ́ ṣé nǹkan tí mo sọ yé yín a fẹ́ kí àwọn èèyàn níṣẹ́ lọ́wọ́ ẹ jẹ́ sọ fún ọ̀rẹ́dì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ti bá mi sọ̀rọ̀ ọ̀rẹ́dì pé àwọn fẹ́ gbé ilé iṣẹ́ wá síbí ẹ jẹ́ sọ fún yín o ẹ̀yin tẹ̀jẹ́ ọ̀dọ́ ìlọsíwájú ìlú wa ọwọ́ yóò wà o ẹ̀yin náà máa gbà síbi iṣẹ́ yìí o ẹ má jẹ́ ká ní àwọn èèyàn lọ ẹ jẹ́ sọ nǹkan fún yín àwọn èèyàn sọ fún mi ọ̀rẹ́dì wípé ìjà ń ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ wípé ṣé àwọn safe láti wá mo sọ fún yín pé social media nìyẹn kò sí ìyẹn l'Ógbómọ̀ṣọ́ bọ́n ṣe mọ̀ pé gbogbo èèyàn kan ló lè bí ní ṣé ìtọ́ tí mo sọ yẹ yín àwọn ẹlòmíì tó bá ti ka ẹ̀kọ́ ní orí social media wọ́n ti assume pé nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn ṣé ìtọ́ tí mo sọ yẹ yín wọ́n inú anybody ò lè dùn láti wá sí ìlú wa gbọ́gbọ́ pé àwọn èèyàn ń lé ọba lókù ta ló fẹ́ lọ sórí ìlú bẹ́ẹ̀ yẹn ẹ jẹ́ ká sọ tòótọ́ wọ́n á ní tó bá lè lé ọba lókù àjèjì kí ni àjèjì kí ló máa ṣe bá lòdì ṣé ìgbà tí mo sọ yẹ yín ẹ má jẹ mo fi ṣe ẹ̀sáǹpù ni ṣé ìgbà tí mo sọ yẹ yín ẹ má jẹ́ kí a ṣe nǹkan tó máa lé àlejò lọ nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó fẹ́ wá àlejò ni wọ́n since wọ́n jẹ́ àlejò tó wá fẹ́ dálé iṣẹ́ lẹ̀ àwọn òyìnbó wà ní wọn Chinese wà ní wọn ẹ̀rù á bà wọ́n wípé tó bá lè ṣe báyìí báwo ni kí ló máa ṣẹlẹ̀ sáwọn so ẹ jẹ́ kí a ṣe dáadáa let's give people what I call a good impression this December ṣé nǹkan tí mo sọ yẹ yín kí inú wọn dùn wípé ìlú yẹn gbogbo nǹkan táwọn ká lórí social media kò sí bẹ́ẹ̀ ṣe mo wà bẹ́ẹ̀ December nǹkan tá a fẹ́ kọ́ máa sọ nìyẹn wípé gbogbo nǹkan tá kò sí wàhálà bẹ́ẹ̀ mo wà bẹ́ẹ̀ ní December and Ògbómọ̀ṣọ́ ni wá o à ń ṣe Christian Muslim àwọn oníṣẹ̀ṣe o ẹ má jẹ́ kí ìyẹn ṣẹlẹ̀ mọ́ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká fi yẹn sílẹ̀ ṣé ọ̀rọ̀ mi yé yín ẹ má jẹ́ kí àwọn èèyàn máa rò pé ṣe là pín àwọn kan wà níbí àwọn kan kò síbi kankan tí gbogbo wa o ibì kan ojú kan ni gbogbo wa tó bá jọmọ ìlú yìí ojú kan la wà ṣé nǹkan tí mo sọ yé yín bẹ́ẹ̀ ni ká jẹ́ ká ṣiṣẹ́ o ẹ ṣe gan pé ẹ wá ṣé nǹkan tí mo sọ yé yín àjọṣe wa ìkọ̀kọ̀ tí mo fẹ́ sọ fún yín òun ni wípé mi ò ní dójú tì yín ṣẹ́ǹgbọ́n mi ò ní dójú tì yín mi ò dẹ̀ ní parọ́ nǹkan tí ìbá ní lè ṣe mi ò ní parọ́ ẹ̀ fún yín òótọ́ mi òótọ́ lẹ máa bá o òótọ́ lẹ máa bá o ẹ jẹ́ n tún sọ kankan fún yín kò sí ọmọ Ògbómọ̀ṣọ́ tó jẹ́ ọmọ bíbí Ògbómọ̀ṣọ́ kò sí àwọn ará àta o tí ó jẹ́ pé ojú máa tì nígbà ojú ọmọ Ògbómọ̀ṣọ́ inú yín máa dùn wípé ẹ jẹ́ ọmọ Ògbómọ̀ṣọ́ ni ó tọ́ mi náà mo tún fẹ́ sọ èdè èmi ọba Gandhi mi ò ní dójú tì yín ọ̀rọ̀ sí bá sọ
lẹ́sìn máa bá nìyẹn o mi ò ní parọ́ fún yín òtútọ́ ni mo máa sọ fún yín ṣé ó yẹ yín ẹ ṣe ọlọ́run ò jẹ́ ní dójútì yìí nígbà tí mi bá jẹ́ ọba mo ti sọ fún yín o ẹ get ready ìbùkún ó ń bọ̀ nílùú yìí ẹ má gbàgbé ìgbà tá a sọ 25 years àkọ́dédé sọ 25 years is a generation we are believing pé in another 25 years life gbogbo wa á ti change ọ̀tọ̀ mi àìtí lọ́dún kan àǹjẹ̀rì ní sátidé brush máa rí friday láti rìn ìgbà tí mo dé ìlú yìí ẹ jẹ́ sọ léèkì tó bá lọ oríta náírà ni mò ń gbé mo kàn notice pé tí bá ti dé area kan kí ló máa ń rùn bí ìgbẹ́ báyìí. ládùúgbò wa nù. èmi ò sọ̀rọ̀ ilé ẹ̀ o èmi ò mọ ilé ẹ̀ o èmi kò sọ̀rọ̀ ilé ẹ̀ o. ó ní pé èèyàn kan wá sọ fún mi wípé ilé ẹ̀gbẹ́ ilé wa ń bẹ̀ yẹn wọn ò ní toilet so tó bá ti ṣe kí ni wọ́n á sọ sí fún ṣọ́ọ̀pù tì yẹn èyí náà dẹ̀ mọ̀ ilé iṣẹ́ kò lẹ́dìwé sọ̀rọ̀ mi yé yín so ẹni yẹn wá sọ yí pé báwo ni wọ́n ṣe máa ní toilet ìgbà tí ò sómi mo ní kò sómi bí báwo wọ́n ní kò sómi wọ́n ní mi ò ń yọ l'Ógbómọ̀ṣọ́ ìyẹn ló jẹ́ kí n ṣe ọ̀rọ̀ omi o ìgbà tá máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ omi wọ́n ní kò lè ṣẹlẹ̀ government officials wọ́n wá sí palace politician wọ́n sọ fún mi wípé 25 years lómi ò ti yọ báwo la ṣe máa ṣe omi ní ìsìn wípé kò lè ṣẹlẹ̀ omi ti dé water works ó ti dé reservoir ta ló mọ̀ omi ti dé reservoir lẹ́yìn oṣù méje ẹgbẹ́ omi dé reservoir ẹ jẹ́ n sọ fún yín ẹ jẹ́ n sọ kankan fún yín determination ti gbogbo wa ìgbà ní ìlú wa a ní ability láti jẹ́ kó lọ síwájú. ó tó ní mo sọ fún yín yẹn ọ̀pọ̀lọpọ̀ sọ pé kò lè ṣẹlẹ̀ wọ́n sọ pé wọ́n ní mo fẹ́ fi gbowó lọ́wọ́ àwọn èèyàn ní nǹkan kan kò sẹ́ni tó dáwọ́ jù mí lọ ní ọ̀rọ̀ omi yẹn kò sí o tó mo sọ yẹn dà pé publicly ni mo sọ kò sí ẹ̀jẹ̀ sọ fún yín mo sọ fún wọn mo ní ṣé mo wá ya wèrè màá fi owó sí nǹkan tí mo wò pé kò ṣeé ṣe kò sẹ́ni tó dáwọ́ tó tó mi tó raise owó tó tó mi mo ní mo believe ẹ̀ ni because I see a new town I don't see the old one. That's what I see. Òótọ́ ni mo sọ fún yín lẹ́nu yìí ẹni tó bá pẹ́ díẹ̀ sí ìlú yìí ẹ̀yìn àríyàtọ̀ ẹ̀rì ṣé nǹkan tí mo sọ yẹ yín ẹ̀rì ẹ má wọlé àpárọ̀ fún yín ṣé nǹkan tí mo sọ yẹ yín òtítọ́ lẹ́ máa gbọ́ lẹ́nu mi lóde ṣì máa rí òun ni mo sọ fún yín ọlọ́run yìí lọ́wọ́. ọlọ́pàá bíi ìtì ọ̀gẹ̀dẹ̀ ọmọdé yẹn ń sásí àbúlọ̀gbọ̀rọ̀ bíi àmọ̀dí ọmọdé ọ̀sẹ̀ ọmọláyè. Lovers all over the world a lérò wípé ẹ bá wa fídíò yìí láti ṣẹ̀bẹ̀rẹ̀ títí dé òpin tí ẹ bá wa fídíò ẹ rí i pé ọgbọ́n òye ìmọ̀ tí èèyàn fi máa ń to ìlú téèyàn fi máa ń ṣe ìlú Ọlọ́run gbé fún kábíyèsí Ìsàn of Ògbómọ̀ṣọ́ because wọ́n ṣe different analysis nípa gbogbo àwọn experience tí wọ́n ti ní káàkiri gbogbo àwọn ìlú tí wọ́n ti gbé so gbogbo àwọn nǹkan yìí ni wọ́n sọ wípé àwọn fẹ́ fi mú ìdàgbàsókè bá ìlú Ògbómọ̀ṣọ́ so ẹ rí i pé tí èèyàn bá ní adarí tó bá dáa tó bẹ̀rù Ọlọ́run tí àwọn ọmọlẹ́yìn rẹ̀ náà dẹ̀ gbárùkù tí wọ́n support ẹ̀ kò sí bó ṣe fẹ́ jẹ́ ìlú yẹn á ní ìdàgbàsókè á ní development oríṣiríṣi nǹkan mèremère á wọ inú ìlú yẹn
so ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ channel wa ẹ bá wa subscribe, ẹ likes, ẹ comment, ẹ bá wa turn on notification bell yín so that anytime tá bá ti drop new videos so ẹ máa lè get notified. So we love you all. Thanks for watching.